Africa Content TV. Láti ní dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ẹ̀yin tẹ́ wá kí mi sílé. Ẹ̀yin tẹ́ ìlera ẹ̀wọ̀ àtẹ̀sọ̀ wá sórí àgọ́màgọ́. Fún Tàdéjà fún fúnra àyàwó ànábì o. Ó tó lò ó gbé ọmọ ìmọ̀ wa. Ẹ̀sùn wa làbàdàbà sí a. A ò ní fìrù ẹ̀pà ọkùnrin àgbàgbà làbìlẹ̀ dédé wa. Ẹni olóbi láyé wọn. Àtiwẹ̀gbẹ́ yìí. Èèyàn tó ní àláyé wọn. Àtijọ́ ìkúlọ̀bù ní òyìn wa. Ẹgbẹ́rẹ́ sí ni bàbá o, jẹ́sí ni bàbá yíwá. Ọlọ́run kò dáhùn lápá lọ. Gbogbo alámàpẹ̀yìn arúgbó àìlábíọ́lá àgbàgbà ìwà àwá sí àmì. Èyí ó jágọ́jágọ́. Ìsìnkú ogún lẹ́la bàbá mi àlàbí lọ. Lèrò ti dání lẹ́bí yìí làbàdà máa sí lọ́mọdé. Àwọn àfáà ńláńlá, àwọn àyíká àmọ́ òun náà. Tọ́jọ́ pé wọ́n kí jáde ẹni àwọ̀. Gbogbo ọ̀nà wa lé ní àlàbí ọ̀bàgà. Láti wá sí pátá ìgbò fún ẹgbẹ́ òǹbraìkọ́ ọ̀làgbẹ́ mọ́ṣẹ́. Ẹni wọ́n lè ńláńlá. Adúpẹ́ làbádà yẹn máa ṣe wá. Ẹ̀wọ́ pé Mùsùlùmí ni mí. Ẹ̀wọ́ pé Mùsùlùmí láti jẹ́ àbúrò àká kí la fẹ́ ṣe níbẹ̀. Ẹ̀rù tọ́lọ́hún mọ́ mi lára ẹ̀ lábí ọlọ́ọ̀bá ká bá àwọn sílẹ̀ ṣe wá. Adúpẹ́ lọ́wọ́ yín ọ̀bùrọ̀ Brighton láàbẹ̀ kúnlẹ́kún. His Excellency Lagos State Governor ẹ ṣe àdúgbò Deputy Governor Lagos State ẹ ṣe àdúgbò ògúnlé làbẹ̀gàmì àlàbí ẹ̀ṣọ́ wa. Wọ́n tó mi lórí àgọ́ àlàbí làbàgà. Àdìsẹ́ kọ́ńtẹ́nẹ̀sì ẹ̀ṣẹ́. Gbogbo ẹgbẹ́ onílé ìbújì. Women Unity ẹ̀ṣọ́ wa ẹ̀kọ́ àdúgbò wọ́tẹ̀. Gbogbo oníbújì tó kẹ́ nílé gbogbo ọ̀nà dúró tán. Àwọn tí ò sí nílé o láàbàdà tó mẹ́lò gbogbo gbogbo ọ̀nà èmi ẹ ṣeun. Mo dúpẹ́ nípa ẹ láàbàdà máa sọ pẹ̀lú ọ̀tọ̀. Ẹ ṣeun. Ìgbà yìí ló ní máa ṣá. Kéwàá ní ọ̀sùn rẹ̀. Máa ń dájú òkú ẹ̀kọ́ Brighton. Ẹ̀kọ́ àdúgbò tẹ̀. Aláàbẹ̀ kọ́lẹ́ṣọ́. Báwo kọ́ lè sí náírà? Ẹ̀ẹ́dẹ́kùn bàbá ló. Ẹ̀ṣọ́ wa ẹ̀kọ́ àdúgbò tì yẹ. Ẹ̀yin jẹ́nà ayé ìṣẹ̀ṣọ́. Wọ́n máa ń fa ìmì ìṣẹ̀ṣọ́. Ẹ̀yin fi bá ọ̀nà àbílà àbáyà gba wá sí ẹ̀ṣọ́. Sàmì ẹ̀fí ní Sáòdé ẹ̀ṣọ́ wa. Bàbá tó ní orí àtò wọ́n tún wọ́n mọ̀ wọ́n wá. Tó lu omi o.
bàbá mi kí n sọ ní alájọ ní ìbá àti ẹ̀ṣẹ̀. Mo dúpẹ́ o làbàdàbà àti ọpẹ́ mi ò tán o. Bàbá ni a máa dúpẹ́ lọ lábẹ́ ní dọ́là. A ò lè dúpẹ́ sọ. Ẹjọ́ o, ẹ̀yin tẹ́ ẹ ti sọ pé ṣebí kò ní máa mọ òkúnlẹ̀ láàbáyà. Ọwọ́ àtúntò. Ìrọ̀lẹ́ pa ìyá mi ló lọ. Ọlọ́run lọ àlá bí ó kò gbọ́dọ̀ bá wa bí ó dúró. Àdìjá ló lọ, Ọlọ́run lọ. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ sọ pé Amadu ọ̀sẹ̀ ìyákù ní máa gbọ́ ara. Mo ti gbọ́, mo bá abẹ́rẹ́ yẹn náà lọ́pọ̀ àzùmá. Ìfọ́lọ́ ń lò lóhùn gbogbo ìbá wa sí ọ̀pọ̀ Brighton. Ìgbà wa sí ọ̀pọ̀ bàbá sí bàbá. Opportunity. Láti ní dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ẹ̀yin tẹ́ wá kíni sílé. Ẹ̀yin tẹ́ lè ra ẹ̀wà tẹ́ ẹ̀sọ́ wa sórí agbómazo. Jagun fúnra àyàwó anábì o. Ó tó lò ó gbé ọmọ ìmọ̀wá. Ẹ ṣeun wá làbàdàbà sí ẹ. A ò ní fìrú ẹ̀pà ọkùnrin àgbàgbà láti déédéé wá. Ẹni olóbi láyé wọn. Àtiwẹ̀gbẹ́ yìí. Èèyàn tí ò ní àlàyé mọ́. Àtijọ́ ìkúlọ̀bù ní òyí wá. Ẹ̀yin tẹ́lẹ̀ ṣí ní bàbá o, tẹ́ṣí ní bàbá yí wá. Ọlọ́run kò dáhùn lápá lọ. Gbogbo alámàkẹ́yìn arúgbó àìlábí láàbàgbà ìwà àwá sí àmì. Ẹ̀yin ọjà kọjá kan. Ìsìnkú ogún lẹ́nà Ìbàdàn ní àlàfé lọ. Lèrò ti dání lẹ́sìn yìí làmàdàmà àti lọ́mọdé. Àwọn àfáà ńláńlá